ṣe máa rí ni a ṣẹ̀ṣẹ̀ win contract kan. Ọ̀gá, this is a good news. Exactly. And it's so called for celebration. Oyara kile ni egbiyade. Ṣé kí n fún ẹ ní ọtí? Ṣé odidi ọtí ni mo gbọ́dọ̀ gbé fọ́lọ́wọ́? Ọ̀gá, ẹ mọ̀ pé mo kì í mọ̀ tí o, ẹ mọ̀ bẹ́ẹ̀ o. Okay, máa fún ẹ ní 200,000 naira kò fi celebrate. 200K. Bẹ́ẹ̀ni. Ṣé mo dúpẹ́ sá? Owó yẹn máa rò dé. Ṣé wo ètò gbàgbé? Màmá jẹ ọ̀rọ̀ yín lẹ́nu o. Wọ́n ní mo fi wá ra wọn o. Màmá kò mọ olówó ẹyọ fàjọ tẹ́bá mi lọ́dọ̀ wọn lọ́jọ́ yẹn. Ojú ẹ̀ kan lọ tí mo rí ìyá yẹn lọ lọ́jọ́ tí mo wá bá ẹ ní ilé yẹn kájọ lọ sí ọ̀dọ̀ Honorable Akínọlá. Kí ló wá ṣẹlẹ̀ tó fi ń jọ̀rọ̀ mi lẹ́nu? Kí ni? Ó jọ̀rọ̀ yín lẹ́nu o, wọ́n jẹ́ àwọn fẹ́ rí yín. Èmi rò pé bóyá tí ẹ bá bízì jù, bóyá kẹ́ ẹ dọ́dọ̀ wọn. Àti pé wọ́n ní pẹ́ ṣe ojú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ẹ̀bí bóyá ilẹ̀ pín yẹn lọ síbẹ̀ something. Kí ni tèmi pẹ̀lú ìyẹn ọmọ kẹ́mi ò ní trust nínú gbogbo yẹn Kristẹni ni mí ìwọ ni láti máa lọ ṣọdún máa lọ bá ìyá olówó ẹ. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ mí, máa lọ káàkiri. Ti eré àgbéléwò tí mo wá fún yín lọ́tẹ̀ yìí, tí ẹ̀gbọ́n wa ni, ti àwọn tiwa lẹ́gbàá wa, ti Ọdúnládé Adékọ́lá. Bóyá torí kò pin ọ̀sẹ̀ la wà yìí, bóyá ti wá gbogbo àwọn eré àgbéléwò tẹ́ mọ̀ pé wà interesting, tẹ́lẹ̀ mọ̀ pé mo ti recommend fún yẹn ti wò wọ́n tán. Ẹ wá rí nǹkan kan wò, máa fẹ́ kẹ́ lọ wo Adébọ́lá. Mo sì máa rètí ẹ̀ wọ́n máa sọ iye tí wọ́n gbà nínú over 10, nǹkan tó gbà nínú 10. Ṣẹ́rí Ọlọ́run tá a bá ń ṣàdúrà oore tó máa fojú jọ ibi Ọlọ́run má jẹ́ ká rí o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yẹn tèmi. Oore tó máa ṣe kíni tó máa dàbí ibi Ọlọ́run má jẹ́ ká rí. Kéèyàn dẹ̀ ṣèyàn lóore, oore tó jẹ́ wípé ẹni ẹ̀gbọ́n mọ̀ pé ó ṣe òun lóore tó wá padà kó ẹni yẹn sínú ìyọnu tó padà kó sínú wàhálà. Ọlọ́run ní jẹ́ káwa bá wa rìnà pàdé ẹ̀ o. Ǹjẹ́ tiwa Adébọ́lá ṣé ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀? Ti dáàdì wa ní Ọdúnládé Adékọ́lá. Tí ẹ bá tí wò ẹ̀yin tèmi ẹ gbéra báyìí kẹ́ lọ sórí OAFP TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo lè tí máa wò Sànú Alájọ náà. Ìyẹn tẹ́ bá tí rí o, ẹ tètè lọ báyìí kẹ́ lọ wò. Máa fún ọ ní 7 nínú 10, 7/10, torí pé ká máa kẹ́kọ̀ọ́ tí àwọn èèyàn tá bá wà ní ìṣòro tí èèyàn bá nù fẹ́ ṣòro fún wa àbí tí wọ́n kàn ṣe àwọn nǹkan tí ó yé wa, èmi lérò pé ó yẹ ká máa béèrè, ó yẹ ká máa ní ìfura, ó yẹ ká máa ní àkíyèsí, ká máa kíyèsí gbogbo nǹkan. Nígbà tí ó tún ti wá ń bẹ̀rẹ̀ sí ní dojúkọ ìṣòro mi tó yẹ kóun náà ronú, tó yẹ kó kíyèsí, ara kò kíyèsí, ó kàn ṣàǹlagídí, ó ń lagídí ni àmọ́ àwọn nǹkan tó bàjẹ́ ó pọ̀ gidi gan ni. Ẹ̀yin tèmi tí ẹ bá ti wo Adébọ́lá, kí ni nǹkan tẹ́yin rò? Kí ni èròǹgbà tiyín lórí ẹ̀? Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín, ẹ ṣé gan, mo really appreciate yín gan. Àmọ́ ẹ jọ̀wọ́ ẹ máa bá mi like fọ́nrán mi tí ẹ bá mọ̀ pé ẹ ń gbádùn ẹ̀. Èmi ò ní mú kíní wá fún yín, tèmi mo máa ń review bí báyìí. Ẹ̀ẹ̀kọ̀kan dẹ̀ rèé, mo máa ń show àwọn eré àgbéléwò tó jẹ́ pé ó dùn tó bọ̀ tó ti pẹ́. Àmọ́ mo lè máa gbé pósítà tó jẹ́ pé ẹ máa rò pé bóyá latest ni, kò kí ń ṣe latest, àmọ́ àwọn eré àgbéléwò tó dùn ẹ máa support èmi náà bí báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Nǹkan tí màá tún máa mú wá, ó dàbí pé màá máa go live, tí mo bí yẹn ṣe fẹ́ rí. Màá máa go live, màá máa fi máa ṣe review lórí fọ́nrán eré àgbéléwò tó gbé tó ní ìpele jù nínú oṣù àbí láàrin ọ̀sẹ̀. Àwọn tó ń release láàrin ọ̀sẹ̀ yẹn èwo ló dáa jù, èwo ló jẹ́ wípé àwòyánu ni tó máa ṣe eléyìí dùn gan, tó máa ṣe eléyìí dùn gan. Bẹ́ẹ̀ ni ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ̀yin tèmi. Kí ló ṣẹlẹ̀ sí Ọdúnládé Adékọ́lá náà Adébọ́lá? Ẹ lè mọ̀ àfi tí ẹ bá lọ wo Adébọ́lá. Ẹ mọ̀ pé mi ò kí ń ṣe spoiler, mi kì í máa ń fẹ́ràn kí n máa bá eré àgbéléwò jẹ́ fún yín. Ta lẹ́yìn wá like jù nínú inú eré àgbéléwò yìí tó bá yẹ pé ẹ ti wò? Ẹ jẹ́ kí n mọ̀ yẹn náà ní comment section below. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí mi ní fi ń ṣàwátì, ẹ̀yin náà ní fi mí ṣàwátì o. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí mo ti fẹ́ máa lọ nìyẹn. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí ó dàbọ̀.